Lúùkù orí 15 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 22. Gbogbo àwọn agbowóde àti àwọn ẹlẹ́ṣẹ̀ sì súnmọ́ ọn láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Àti àwọn Farisí àti àwọn akọ̀wé ń kùn wípé ọkùnrin yìí ń gba ẹlẹ́ṣẹ̀ ó sì ń bá wọn jẹun. Ó sì pa òwe yìí fún wọn wípé, ọkùnrin wo ni nínú yín tí ó ní 100 àgùntàn, bí ó bá sọ ọ̀kan nù nínú wọn, tí kì yóò fi 99 ìyókù sílẹ̀ ní ijù, tí kì yóò sì tọsẹ̀ èyí tí ó nù lọ títí yóò fi rí i. Nígbà tí ó sì rí tán, ó gbé ilé èjìká rẹ̀, ó ń yọ̀. Nígbà tí ó sì dé ilé, ó pe àwọn ọ̀rẹ́ àti aládùúgbò rẹ̀ jọ, ó ń wí fún wọn pé, ẹ bá mi yọ̀ nítorí tí mo rí àgùntàn mi tí ó ti nù. Mo wí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ yín yóò wà lé ọ̀run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpìwàdà jù lórí olóòótọ́ 99 lọ tí kò ṣe àìní ìrònúpìwàdà. Tàbí obìnrin wo ni ó ní fàdákà 10, bí ó bá sọ ọ̀kan nù, tí kì yóò tan fìtílà, kí ó sì gba ilé, kí ó sì wá a gidigidi títí yóò fi rí i. Nígbà tí ó sì rí i, ó pe àwọn ọ̀rẹ́ àti àwọn aládùúgbò rẹ̀ jọ, ó wí pé, ẹ bá mi yọ̀ nítorí mo rí fàdákà tí mo ti sọnù. Mo wí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ayọ̀ ń bẹ níwájú àwọn áńgẹ́lì Ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀ kan tí ó ronúpìwàdà. Ó sì wí pé ọkùnrin kan ní ọmọkùnrin 2. Èyí àbúrò nínú wọn wí fún bàbá rẹ̀ pé, bàbá, fún mi ní ìní rẹ tí ó kàn mí. Ó sì pín ohun ìní rẹ̀ fún wọn. Kò sì tó ijọ́ mélòó kan lẹ́yìn náà, èyí àbúrò kó ohun gbogbo tí ó ní jọ, ó sì mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n lọ sí ilẹ̀ òkèèrè. Níbẹ̀ ni ó sì gbé fi ìwà wọ̀bìà ná ohun ìní rẹ̀ ní ìnákìná. Nígbà tí ó sì bà gbogbo rẹ̀ jẹ́ tán, èèyàn ńlá wá mú ní ilẹ̀ náà, ó sì bẹ̀rẹ̀ sí í di aláìní. Ó sì lọ, ó dá ara rẹ̀ pọ̀ mọ́ ọlọ́rọ̀ ọlọ́tọ̀ kan ní ilẹ̀ náà. Òun sì rán lọ sí oko rẹ̀ láti tọ́jú ẹlẹ́dẹ̀. Ayọ̀ ni ìbá fi jẹ oúnjẹ tí àwọn ẹlẹ́dẹ̀ ń jẹ ní àjẹyó, ẹnikẹ́ni kò sì fi fún un. Ṣùgbọ́n nígbà tójú rẹ̀ wálẹ̀, ó ní, àwọn alágbàṣe bàbá mi mélòó mélòó ni ó ní oúnjẹ àjẹyó àti àjẹtì, èmi sì ń kú fún ebi níhìn-ín. Èmi ò dìde, èmi ò sì tọ̀ bàbá mi lọ. Èmi ò sì wí fún un pé, bàbá, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti níwájú rẹ̀. Èmi kò sì yẹ bí ẹni tí àbá máa pèlé ọmọ rẹ mọ́. Fi mí ṣe bí ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ. Ó sì dìde, ó sì tọ̀ bàbá rẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí ó sì wà ní òkèèrè, bàbá rẹ̀ rí àánú ṣe é, ó sì súré, ó rọ̀ mọ́ lé ọrùn, ó sì fi ẹnu kò lé ẹnu. Ọmọ náà sì wí fún bàbá, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti níwájú rẹ̀. Èmi kò yẹ lé ẹni tí àbá máa pèlé ọmọ rẹ mọ́. Ṣùgbọ́n bàbá náà wí fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé, ẹ mú ayọ̀ aṣọ wá kánkán, kí ẹ sì fi wọ̀ ọ́, ẹ sì fi òrùka bọ̀ ọ́ lọ́wọ́ àti bàtà sí ẹsẹ̀ rẹ̀. Ẹ sì mú ẹgbọrọ màálù àbọ́pa kan, kí ẹ sì pa á, kí a máa jẹ, kí a sì máa ṣe àríyá. Nítorí ọmọ mi yìí ti kú, ó sì tún yè. Ó ti nù, a sì rí i. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe àríyá. Ṣùgbọ́n ọmọ rẹ̀ èyí ẹ̀gbọ́n ti wà ní oko. Bí ó sì ti ń bọ̀, ó súnmọ́ etí ilé. Ó ń gbọ́ orin òun ijó. Ó sì pe ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ wọn. Ó béèrè, kí ni a mọ nǹkan wọ̀nyí sí? Ó sì wí fún un pé, àbúrò rẹ dé, bàbá rẹ̀ sì pa ẹgbọrọ màálù àbọ́pa, nítorí tí ó rí i padà ní àlàáfíà àti ní ìlera. Ó sì bínú, ó sì kọ̀ láti wọlé. Bàbá rẹ̀ sì jáde, ó sì wá ṣìpẹ̀ fún un. Ó sì dáhùn, ó wí fún bàbá rẹ̀ pé, wò ó, láti ọdún mélòó wọ̀nyí ni èmi ti ń sìn ọ́, èmi kò sì rú òfin rẹ rí. Ìwọ kò sì tí ì fi ọmọ ewúrẹ́ kan fún mi láti fi bá àwọn ọ̀rẹ́ mi ṣe àríyá. Ṣùgbọ́n nígbà tí ọmọ rẹ̀ yìí dé, ẹni tí ó fi panṣágà run ọrọ̀ rẹ̀, ìwọ sì ti pa ẹgbọrọ màálù àbọ́pa fún un. Ó sì wí fún un pé, ọmọ, nígbà gbogbo ni ìwọ ń bẹ lọ́dọ̀ mi, ohun gbogbo tí mo ní tìrẹ ni. Ó yẹ kí a ṣe àríyá kí a sì yọ̀, nítorí àbúrò rẹ yìí ti kú, ó sì tún yè, ó ti nù, a sì rí i.